tún ní verse kan tó máa ń synthesize fallopian tube nínú Bíbélì. Don ti gbàgbé tó ní for what so love the don't for God so love the don't for what. No more done. Hello. Mo ti mọ̀ pé ìwọ náà ni. Àmọ̀tẹ́kùn eléríbú ọmọ bastard should. Hello, ẹ fi yẹn lẹ jàre. Ọ̀rọ̀ tó wà níbẹ̀ I just want to know, just tell me solemnly or solidarily Kali. How many percent? How many degrees Celsius? Let me love me. Why are you drasticating the word to the back? N fa ọ̀rọ̀ sẹ́yìn. Man, mo love ẹ. Percentage love tí mo ní sẹ́ is 102. Náà ìfẹ́ wo jẹ́ kí n sọ fún ẹ. In case you don't know, ìfẹ́ tòlótòló mo ní sẹ́. There is Soko in their head. Turkey. Wọ́n ti Turkey bá máa dáhùn jẹ́ gbàgbọ́gbọ́gbọ́. You don't understand Turkish. Oh, mọ nǹkan tó ń sọ. Ó ní pé I cannot leave you. I cannot leave you. Nǹkan tó máa ń sọ ni I cannot leave you. Mo like ẹ̀ dákú. Mọ̀dà fọ́ká mi yín o. Èmi àti yín lọ yá ẹ̀mú mi lọ ẹlòmí ṣe gàlántọ̀. Nígbàmúlẹ̀ látà yá lápò. Ẹ fi take number alẹ̀. Wọ́n wá yín délé wọn bá yín ẹ̀ tún sanwó. Tèmi bá mi. Ọ̀rọ̀ burúkú nǹkan kún wọ́n lè. Tó bá ní káfíń ní ọ̀la làwọn àmọ́ afẹ́fẹ́. Èmi ti jápa. You're doing well. Ìwọ náà kàn imagine wọ́n fún mi 2 months kí n fi san owó tààbàtà bá wọn yẹn. Ayé mi. Àti mo ti wá rí pé interest ti gun orí owó tó yá mi lọ. I don't have any highs. I don't have any photofollicated highs. Owó yẹ fún mi. Èmi ti họ. Àwọn ti wá nǹkan ṣe. Ó fẹ́ kí n lọ máa jó sobí gírígírí. Fúnkẹ́. Ẹ lọ máa bá yí. Ẹgbẹ́nu lọ jàre. Èmi ní kí wá lọ ṣẹ̀wọ̀n right. Àbí. Hello. Ó kọ̀ tẹ̀ ń dá. Number you are trying to call. Ẹ tún pa fún. No problem. You don't know me. Hello, Jumong, old friend. Ó come here. Ó ń kún wa. Ìjà tó wọ́n fi yẹn lẹ̀. Jọ, èló ni 2 sachets of coronavirus lọ́dọ̀ yín. 20 yuan. Wow, I will do transfer.